ṣé mi ò wí fún yín, ṣé mi ò kìlọ̀ fún yín, ṣé bí tẹ́ni ló gàtá yín, ṣé bí tẹ́ni ló fẹ́ kógun wọ̀lú yín, ṣé bí tẹ́ni ló ní lára Tinubu, ṣé bí tẹ́ni lára Tinubu ni èpè tẹ́ ń ṣe oríṣiríṣi tẹ́ ń sọ só wá tán yín ọ̀ọ́bì kọlọ̀bọ̀wọ̀ ọ̀ọ́bì sótán yín àbí òtán. Mo wí fún yín, mo ní ẹ gbára yín, ẹ̀yin lẹ lè jára yín gbà lọ́wọ́ àwọn ẹni ibi, ẹ̀yin lẹ lè gbára yín lọ́wọ́ wọn. Mo sọ fún yín òní, mo sọ fún yín nígbà náà lọ́hùn nínú ọdún yìí níbẹ̀rẹ̀ ọdún yìí. Mo sọ fún yín ká lè wo fídíò tí mo posti láàrin February mi tí mo déètì ẹ̀, ṣùgbọ́n nínú February kan tó dìbò election yẹn ni mo sọ fún yín. Even kan tó dìbò ní ẹgbẹ́ máàcì ni kan tó dìbò president governorship yìí tí mo sọ fún yín, tí mo tún kà ní news, mo kà lóyìnbó, mo kà ní Yorùbá fún yín. Mo ní wọ́n sọ wípé tí ẹ bá ti dìbò fún àwọn, wọ́n máa sísì sí ọ̀fọ̀ yín, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa wó gbogbo lé yín. Mo ní kẹ́ ẹ jà fúnra yín, ẹ̀yin lẹ lè gbára yín lọ́wọ́ wọn, lọ́wọ́ àwọn ìjọba amúnisìn yìí. Mo gbé ètò jáde, mo ní ǹjẹ́ yìí gan ti ṣe tán, jẹ́ ti rẹ́dì láti jára yín gbà lọ́wọ́ àwọn ìjọba amúnisìn. Tẹ́ni náà ta yín, ẹni tó fẹ́ gbani nínú ogun tí ò ti kúrò nínú ogun lọ́rọ̀ tiwọn. Mo sọ fún yín pé kẹ́ ẹ gbára yín, ẹ̀yin lẹ lè jára yín gbà. Ẹ wo nísìnyí yín náà ti ń wó káì, ẹ wo adúdú ilé tán ti wó. Àwọn èèyàn jìyà, ìjọba Èkó ò láàánú lójú, ìjọba Babájídé Sanwolu ìkà tí ò láàánú mẹ̀kúnnù lójú. O ronú ìyà tí àwọn èèyàn jẹ, iṣẹ́ wo lẹ dá sílẹ̀ sínú Èkó? Sálárì èló lẹ ń fún àwọn òṣìṣẹ́, sálárì wọn gan jẹ́ ń fún wọn. Owó pensioner àtúnjẹ́ pé ìmí gan gbà tẹ́ fẹ́ dìbò là ń gbọ́ pé àwọn tọdún bíi méjì mẹ́rin sẹ́yìn lẹ́sẹ̀sẹ̀ ń san nígbà tẹ́ fẹ́ torí pé fẹ́ kán dìbò míì fún yín. Ẹ̀ ń bẹ̀ wọ́n pé kán dáríjì yín, wọ́n wá dìbò fún yín tán ilé wọn, àwọn ẹlẹ́lẹ́ni tí wọ́n jìyà. Sálárì èló lẹ́ ń san fún wọn, maximum wages mi is 30,000 àbí minimum ni. Ṣebí táwọn èèyàn ti wá struggle tí wọ́n jìyà, ẹlòmíì ń jìyà ń gbàárù, ẹlòmíì ojú ọ̀nà ni tó máa lọ kọjá tí ò ní sùn lóṣù tó pé ojú ọ̀nà bẹ́ẹ̀ lẹ́lòmíì máa fọrùn kọ́ sí tó máa jìyà, tó wá kọ́ ilé tó jìyà tó kọ́ ilé. Ẹ̀yin wá bọ́ bẹ̀ lọ́sàn kò rúkọ ẹ wò dànù. Babájídé Sanwolu ò ní ìbẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run. Tá bá wá sọ àwọn kan wá yọnu torí ìwọ náà fi ro ara rẹ wò. Ìwé ẹlẹ́ẹ̀kẹ́ ebú tó jẹ́ pé ò mọ̀ ju ọ̀rọ̀ àlùfàǹsá lọ, béèrè lọ́wọ́ ara rẹ wò kó o jìyà kó o gbàárù. Mo mọ bí ìyà ṣe rí lẹ́yìn odi àwọn tó wà nílùú òyìnbó, nínú òtútù ni wọ́n ń jìyà. Ẹlòmíì sẹ́ndì owó sílé láti fi kọ́lé ẹ̀dẹ̀ bọ́bẹ̀ ẹ̀dẹ̀ wó. Ilé tẹ́lòmíì ti kọ́ láti ọdún tó ti jìyà, ẹ wá kọ olè wá pọ́ngbòrò ẹ̀ẹ́dẹ̀ fún wọn níṣẹ́. Bá mi wo fídíò náà, gbọ́n tí wọ́n ń sọ wọ́n ti wọlé yín tán lẹ́kọ̀ọ́. Ẹni lé lóko ẹ̀yin tèmi ẹ̀rí pòtẹ́sì ló ń lọ lẹ́lẹ́nu ọ̀gbẹ́ báyìí o, gbogbo ilé ẹlẹ́nu ọ̀gbẹ́ wọn ti wó gbogbo ilé ń sìn hàn lọ tó ti bẹ̀rẹ̀ láti ilé pẹ́ ẹlẹ́ran ọ̀gbẹ́ lọ sókè Kúbalẹ̀, wọ́n ti wo òun lọ sí ọ̀nà Àjígbà ní ọjọ́ Ìkọba lọ́hùn. Àwọn aráàlú ti ya express yìí wọ́n ti blọ́ọ̀kì títí ìjọba, wọ́n ti blọ́ọ̀kì gbogbo ẹ̀ tí èrò jọ èrò lélẹ́yìí o, kékulé gbogbo sọ fún toko òun rè o. Àmọ́ bí táà ń lọ ìjọba Lagos State, àmọ́ bí táà ń lọ òwe kàdé kúrò nù fún yín ni o, ẹ ti rí ìjọba Lagos State, àmọ́ bí táà ń lọ ọ̀la, àmọ́ bí táà ń lọ ìjọba Lagos State, wọ́n ti rí o, wọ́n ti bá gbogbo Ìbẹ̀jú Lẹ́kí jẹ́ gbogbo ilẹ̀ ọ̀nà, wọ́n ti gba gbogbo ẹ̀ o, ilẹ̀ wọn ti gbà o, àwọn aráàlú ti jáde wọ́n ti gbà o. Òun náà lẹ́ ń gbọ́ yẹn o, òun náà lẹ́ ń gbọ́ yẹn o, òun náà lẹ́ ń gbọ́ yẹn o, òun náà ni yẹn o, ẹ ti gbọ́ òun náà rẹ o, àwọn àkọlé tó ń gbé dání yẹn. Òun náà lẹ́ rí o, ti rí àwọn òun ni yẹn o, wàhálà ń ṣẹlẹ̀ gidi o, wàhálà ń ṣẹlẹ̀ gidi o. Wọ́n jẹ́ kékeré ìjọba Lagos, àmọ́ bí táà ń lọ o, àmọ́ bí táà ń lọ ìjọba burúkú ìjọba tá ní ìjọba APC. Màmú ní màmá lélẹ̀ rí màmá àgbàlagbà o, ilé tó àwọn màmú ní màmá náà ti kọ́ fún màmá rí màmá àgbàlagbà wọn o. Ẹ ti rí o, ẹ ti rí màmá ẹ̀ ló kó wá ìjọba Lagos, àmọ́ bí táà ń lọ o, ẹ ti rí wọ́n ti block federal road o, kò wàhálà yẹn pọ̀ gidi gan, kò ń ṣe kékeré o, ó pọ̀ gidi gan because sí kọ́ tó ń wó lọ́wọ́ báyìí sí kò ń ṣe pọ̀ kékeré o. Ẹjọ́ bí máa ṣe mú ní máa ń ṣẹ́ sí yín, kẹ́nu kẹ́ bá máa ṣẹ́ o, kẹ́ bá máa ṣẹ́ o, ẹjọ́ ẹ bá máa ṣẹ́ o, bó wá yín dọ̀dọ̀ yín tí máa ń ṣẹ́ sí yín, kẹ́nu kẹ́ bá máa ṣẹ́ o, ẹjọ́ o. Àmọ́ bí tá ń lọ o, àmọ́ bí tá ń lọ báyìí o, ìjọba Lagos State, àmọ́ bí tá ń lọ o, àmọ́ bí tá ń lọ o, ìjọba Sanwolu, ibi tá ń lọ ń sìn àmọ́ o, àmọ́ bẹ́ẹ̀ o.
bóyá ká kúrò lù ní ọ̀kẹ́ kún sọ ẹkún announce pé kí gbogbo àwọn tó wà ní Lagos kan kúrò fún wọn tó wà Ìbẹ̀jú Lẹ́kì kan kúrò so ká kún mọ́ o because àwọn ìta ṣe bá ń sin yan àwọn ìta ṣe ọ̀rọ̀ náà lè rí èrò pọ̀ o because àwọn náà tó pa lẹ́kún àwọn èèyàn náà tó pa lẹ́kún pọ̀ gan-an wọ́n ti pa àwọn èèyàn lẹ́kún gidi gan báyìí o òun lè rí yẹn o ẹ jọ òun ni àwọn ẹdírí àwọn mọ́tò nìyẹn o wọ́n ti block federal road ẹjọ́ o bó bá yín dọ̀dọ̀ yín ká máa ṣe ẹ̀tí tó máa fi dọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì o tó máa lè circulate káàkiri ẹjọ́ o kọ́ gbà wá o kọ́ gbà kíjọba stop máa wọlé kọ́ stop máa pọ̀ wọ̀nyàn lẹ́kún yìí o kọ́ stop ẹ̀ o because bójú àìmọye ẹ̀mí tán ti pa lórí nǹkan tó ṣẹlẹ̀ báyìí o because ẹlòmíì sìn òun nìyẹn o ẹ̀ ti ń gbọ́n sìn yẹn o màmá tó ń wọlé wọn dé o ẹ̀ ti rí wọn.